Ẹ káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà. Ètò tèmi a fi ṣe àbẹ̀wò sí ìlú kan nípínlẹ̀ Èkìtì tí gbódòróṣọ tó ń ṣẹlẹ̀ níbẹ̀ láti bí nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. Ìṣẹ̀lẹ̀ gbódòróṣọ yìí ó ṣẹlẹ̀ láàrin kábíyèsí ìlú yìí àti àwọn ọ̀dọ́ tó ní ṣe pẹ̀lú nǹkan tó jẹ́ pé ó domi àlàáfíà ìlú náà rú, tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà ó fẹ́ já sí wípé àwọn ọ̀dọ́ wọn ti yarí wípé kábíyèsí ó gbúdọ̀ forí àpèrè lẹ̀ fún wọn. Ìlú náà ni ìlú Ẹ̀pẹ́ Èkìtì níjọba ìbílẹ̀ Ìjerò nípínlẹ̀ Èkìtì. Gbọ́nmi sí omi òtó ìṣẹ̀lẹ̀ nípasẹ̀ ìgbésẹ̀ tí kábíyèsí gbé láti gbé àfọ̀ṣẹ àbáláyé ìlú náà tó jẹ́ pé kì í jáde síta, kì í ríta rárá, torí wípé wọ́n ní àfẹ̀ṣẹ yìí ó gbóná tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé ohun tá a bá fọ̀ sí létí dandan ni kó ṣẹ. Wọ́n ní kábíyèsí ń fi àfọ̀ṣẹ náà ṣépè, ṣe jàǹbá, ṣe màdàrú fún àwọn ará ìlú Ẹ̀pẹ́ ní tọmọdé tàgbà, wípé ìwà jàgídíjàgan ni kábíyèsí náà ló ń wù. Èyí ló mú kí àwọn ọ̀dọ́ àti àwọn àgbààgbà kan nílùú Ẹ̀pẹ́ Èkìtì kí wọ́n yarí wípé kábíyèsí ti ṣe ohun tí wọn kì í ṣe, kábíyèsí ti ṣe ohun èèwọ̀, èyí tó mú pé wọ́n gbúdọ̀ lé kúrò lórí àpèrè. Gbogbo ìlú ló ti dàrú, kákú sọ pé gbogbo ìlú gan ló ti fẹ́ tú, torí pé àwọn ọ̀dọ́ sọ wípé àwọn ò ní gbọ́. Bákan náà ni kábíyèsí náà sọ wípé òun ò ní gbà. Ọ̀rọ̀ yìí ó sì fa nǹkan tó mú kí àwọn ọba tán tó bí bíi 12 kí wọ́n wá láti àwọn ìlú kọ̀ọ̀kan níjọba ìbílẹ̀ tó tó bí ìjọba ìbílẹ̀ 5 nípínlẹ̀ Èkìtì láti wá pẹ̀tù sí ọ̀rọ̀ náà, láti wá ṣe ìpàdé àlàáfíà pẹ̀lú àwọn ọ̀dọ́ àti àwọn ènìyàn ìlú Ẹ̀pẹ́ Èkìtì. Àmọ́ ìpàdé náà kò yọrí sí àlàáfíà, kò yọrí sí pé kó mú èso rere jáde, torí pé àwọn ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ wọ́n fà kékọ́rí ni wípé ọba wọn, ìyẹn ọba Ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́ Èkìtì, ó gbúdọ̀ fi orí àpèrè sílẹ̀ wípé ó ti ṣe nǹkan èèwọ̀ tí wọn kì í ṣe nílùú Ẹ̀pẹ́. Nílùú Ẹ̀pẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, àwọn ọmọ èèyàn gan wọn ò fọhùn dáadáa bí ọmọ ènìyàn. Ìlú yìí ń gbóná lọ́wọ́ girigiri. Àwọn ọ̀dọ́ ti yarí o, àwọn ọ̀dọ́ sọ wípé wọn ò ní gbọ́. Kábíyèsí náà sọ pé òun ò ní gbàṣẹ. Bákan náà gbogbo àwọn lọ́balọ́ba náà ti ń gbìyànjú agbára wọn láti ṣe ìpàdé, láti pe àwọn ọ̀dọ́ àti àwọn ará ìlú Ẹ̀pẹ́ papọ̀ wípé kí ọ̀rọ̀ náà kó lè lójútùú. Àmọ́ ọ̀rọ̀ náà kò lójútùú o. Kódà àwọn ìjọba wọ́n tún rán aṣojú wá láti wá dá sí ọ̀rọ̀ náà, ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò lójútùú rárá. Níbi tí ọ̀rọ̀ náà tó lágbára dé nílùú Ẹ̀pẹ́ Èkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ àti gbogbo àwọn aráàlú wọ́n ti ti ààfin kábíyèsí pa. Wọ́n ti lé kábíyèsí Ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́, wọ́n ti lé kúrò ní ààfin wípé kò tọ́, kò yẹ lẹ́ni tí yóò dúró sórí àpèrè láti máa ṣe ọba lé wọn lórí, lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe ìwọ́de lọ́pọ̀lọpọ̀ ọjọ́, tó sì jẹ́ pé ìwọ́de náà ó sì pàpà ń tẹ̀ wájú wípé dandan o àfilá kí kábíyèsí kó fi orí àpèrè sílẹ̀ fún wọn, kí wọ́n lè fi ẹlòmíì ìjọba, wípé ìgbà rẹ̀ kò tù wọ́n lára, wípé ọwọ́ ìpáǹle àti jàǹdùkú ní kábíyèsí wọn ló fi ń darí wọn, pẹ̀lú àwọn èpè ńláńlá, pẹ̀lú àfọ̀ṣẹ tí ó fi ń ṣe jàǹbá fún àwọn ará ìlú. Ẹ jẹ́ ká kàn sọ́dọ̀ àwọn adarí ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ ká gbọ́ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ gan-an, ohun tó fàdí ọ̀rọ̀ àti ìgbésẹ̀ tí wọ́n máa gbé lẹ́yìn tí ọ̀rọ̀ yìí tó ti rí báyìí. Olúọmọ pírẹsẹ́ńtà ló kọ mi. Bí ẹ ṣe ń wo ètò yìí lọ́wọ́, ẹ máa subscribe sórí YouTube channel wa Olúọmọ Live TV, ẹ sì máa tan notification button yín lẹ̀ láti máa rí àwọn videos wa wò
bí iná. Ẹ kú ìkàlẹ̀. You know, I've once been in your shoes, and I know how stressful traveling can be, from the endless flight searches to fluctuating ticket prices and unreliable agents. Whether you're booking a trip home to Nigeria, a vacation across Europe, or a business flight ticket from Canada to UK, it shouldn't be this complicated. That's why at TBI Travels, we'll make flight booking simple, seamless, and secure for travelers in Nigeria and across the globe. Are you wondering why TBI Travels? We offer global flight booking from wherever you are to wherever you're going. Transparent pricing, no hidden fees or fake deals. Real-time support from trusted travel experts, easy payment options and instant confirmations. So whether you're flying from Lagos to London, Toronto to Dubai, Accra to Ghana, do it with confidence, do it with TBI Travels. Your dreams of living, working, or studying abroad is closer than you think. At TBI Travels, we don't just process visa, we open doors to new beginnings. So whether you're chasing a better career opportunity, education, or a fresh start in a new country, TBI Travel is your trusted travel partner to guide you in every step of the way. From work permit to study visa, we help you find the right destination that fits your goal. Fast, reliable, and stress-free. With hundreds of successful applications and satisfied clients worldwide, our track record speaks for itself. Don't be left out. Click the link below to get started. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ bá wa subscribe, kẹ́ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi video tá ń jù sórí àtẹ ìkànnì yìí. Agbára ara àgbọ̀dọ̀ kó sà, ó dúró mi sà, ètò ìgbìmọ̀ mọ́tò, ó dúró mi. Hallelujah, hallelujah, hallelujah. Ẹni sùúrù. Ẹgbọ́n kan táwọn ọba sọ. Ẹgbọ́n kan táwọn ọba sọ.
Jáwé ìlú ẹ̀rọ ti gómìnà. Ẹ jọ̀ọ́ kí ló kọ yín? Orúkọ mi ni Mr. Akínyẹmí Káyọ̀dé. Báwo lẹ ṣe jẹ́ sà? Ọmọ bíbí ìlú Ẹ̀pẹ́ yìí ni mí, ìlú iná bí bàbá mi tán bí ìyá mi. Kí ni ipò yín nínú ìlú yìí? Mo jẹ́ ọ̀kan gbòógì láàrin àwọn ọ̀dọ́. Káwọ́kú sọ pé ẹ̀yin la ṣojú àwọn ọ̀dọ́. Bẹ́ẹ̀ni. Ìlú Ẹ̀pẹ́ la wà yìí, kí ló ṣẹlẹ̀ gan-an tí awuyewuye fi pọ̀ tó yìí? Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ó ti ń bọ̀ látọjọ́ tó ti pẹ́. Ó wà lórí ẹni tán fi jọba fún wa. Then nǹkan tá à ń complain lé lórí nípa ní èpè ṣíṣẹ́ lórí ìtẹ́ tìgbàtìgbà. Orírun ilẹ̀ yìí ní àfọ̀ṣẹ kan tán máa ń lò tó jẹ́ pé lẹ́yìn Olódùmarè àfọ̀ṣẹ yẹn la gbójúlé. Tógun kan bá fẹ́ ṣí wá nílùú òdì kejì wá bá wa jà ní ìlú Ẹ̀pẹ́ lẹ́yìn Olódùmarè àfọ̀ṣẹ yẹn la máa sáyá. Nígbà tán máa gbé àfọ̀ṣẹ yìí fún gẹ́gẹ́ bí ọba igbákejì ọba ìlú Ẹ̀pẹ́ Chief Ẹjẹmọye Ọlájídé ti ìlú Ẹ̀pẹ́ Ọ̀fẹ̀pẹ́ Èkìtì ló gbé àfọ̀ṣẹ yẹn fún nígbà yẹn. Àfọ̀ṣẹ yìí sì wà nínú aṣọ funfun láti máa súre fáwọn ènìyàn ìlú. Ṣùgbọ́n wọ́n ṣe kìlọ̀kìlọ̀ fún nígbà yẹn wípé agbára ìlú tán gbélé lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí ọba ìlú Ẹ̀pẹ́ wípé kò gbúdọ̀ ṣílò. Wọ́n sì sọ oríṣiríṣi nǹkan tó rọ̀ mọ́ àfọ̀ṣẹ yìí nípa àṣìlò rẹ̀ pé tó bá ti fi àfọ̀ṣẹ yìí ṣépè fún ìkankan lára ọmọ ìlú Ẹ̀pẹ́ pé wọ́n á lé kúrò lórí oyè pé wọ́n á sì ṣígbá fún pé wọ́n á lé kúrò lórí ìlú pé ìyẹn ni wípé àsìkò ẹ̀ ti tó lórí ipò ọba láàrin ìlú. Kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n tún fi gbé àfọ̀ṣẹ yìí síta láti fi ṣépè àti wípé ta náà fi ṣépè fún gan-an? Ojú kòkòrò àtàìnítẹ́lọ́rùn ló fa gbígbé àfọ̀ṣẹ yẹn síta. Ní agbo ilé wọn ìdílé mẹ́ta náà sọ pé ó ń joyè gẹ́gẹ́ bá a ṣe mọ̀. Nígbà tí ìdílé tó kúrò níbẹ̀ ìyẹn ọba agbélé ọba Arówóṣayé tó dórí ìtẹ́ ó lọ sí oko tiwọn láti lọ kọ ẹ̀yìn ibẹ̀ gẹ́gẹ́ bí ọba ìlú. Ẹ̀gbọ́n ẹ̀ gangan kò gbà láti pé kó kọ ẹ̀yìn oko wọn. Ó tún lọ bẹ̀ láti lọ gégi ìyẹn ọba agbélé ọba tó dolóògbé kan tó fi òun jẹ láti lọ gégi tá a fi kan ilé rẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀ gangan tán pè ní Mr. Adénípò kọ̀ kò jẹ́ kí kábíyèsí àná kó igi náà. Nígbà tó ń wá dórí ìtẹ́ gẹ́gẹ́ bí ọba ìyẹn Williams ó wá Ayọ̀dèjì ó wá gbà pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ yẹn pé àwọn agbo ilé tó kù wọn á fojú fò nígbà tó jẹ́ pé ìgbà tí kábíyèsí àná ti wà lórí oyè náà ti pàṣẹ pé kán pín gbogbo ilẹ̀ yẹn sí ọ̀nà mẹ́ta kí kálukú di odi títí ẹ̀ mú. Ṣùgbọ́n nígbà tó ń máa débẹ̀ kò gbà ó fà kékọ́rí ó fi jígà kọ́rùn pé ọba bá lórí ohunkóhun pẹ̀lú ìwà ojúkòkòrò àti ìgbéraga. Kí ló wá mú ìṣẹ̀lẹ̀ eléyìí gangan wá tó fi di pé ọba bínú tán wọ́n fi lọ gbé àfọ̀ṣẹ àwọn alálẹ̀ síta? Wọ́n pe bọ̀dá wa kan ní Mr. Arówólò Kọ́láwọlé ọmọ ilé ọba ni. Bàbá wọn ló jẹ ọba tó ta máa sọ pé ọba ìjẹta báyìí ọba ìkẹta síbi tá a wà yíwọ́ jìjọ ní oko yẹn ni. Ṣùgbọ́n èmi ò lè sọ nípa ilẹ̀ ọmọ wa
ṣùgbọ́n ní àsìkò tiwa náà tá a jẹ oyè ilé wa a nílẹ̀ tiwa gẹ́gẹ́ bí ìdílé kan tó jẹ́ pé kò sí ẹnikẹ́ni tó bá fẹ́ dáko lórí ilẹ̀ yẹn tó lè gbàṣẹ lọ́wọ́ olóyè kankan. Àwa nígbàgbọ́ wípé anybody tó bá ti jẹ oyè yálà ọba pẹ̀lú àwọn ìjòyè pé ọ̀pẹ nìkan ló ní àṣẹ lé lórí tá sì máa képo bẹ̀ fún. Ṣùgbọ́n òun kọ̀ ọ́n ti tiẹ̀ ó fojú kòkòrò fẹ́ gba gbogbo ilẹ̀ yẹn. Òun sì ní àfijẹ ọba oko ṣùgbọ́n ó fúnra ẹ̀ fi ara ẹ̀ jẹ ọba oko tó sì bẹ̀rẹ̀ sí ní fa wàhálà pẹ̀lú Mr. Kọ́láwọlé Arówólò pé ó lọ ṣe nǹkan àgíríkì sí oko náà pé kán kúrò lórí ilẹ̀ náà. Òun ló fa tí kábíyèsí ìlú wa ọba Ayọ̀dèjì Adésóyè tó fi lọ gbé àfọ̀ṣẹ onílẹ̀ síta tó fi tàṣẹ lé Mr. Kọ́láwọlé Arówólò pẹ̀lú àwọn ọ̀dọ́ láàrin ìlú. Ǹjẹ́ ṣé àfọ̀ṣẹ iṣẹ́ rí lọ́wọ́ wọn ṣé àárín ìlú náà ti fi ṣépè ni àbí ààfin tán wá sọ fún yín pé ọba ṣépè? Ojókòó tí ọba ń jókòó lé láàfin wọn gbúdọ̀ jókòó síbẹ̀ ṣépè fún kankan láàrin àwọn ọmọ ìlú ká tó sọ wípé wọ́n tún lo nǹkan míì nǹkan ẹ̀sìn àbáláyé tán fi tún ṣépè lé ọmọ ìlú kò lẹ́tọ̀ọ́. Ta ni ìṣẹ̀lẹ̀ yìí ṣe ojú ẹ̀ gan tó lè sọ pé lóòótọ́ kábíyèsí ṣépè àti pé nígbà tó ń ṣépè yẹn ǹjẹ́ wọ́n ṣe fídíò wọn? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjòyè ló wà ńbẹ̀ ọmọ ìlú wà ńbẹ̀ láti ṣe fídíò ṣùgbọ́n kábíyèsí kọ̀ ó lẹ́nìkẹ́ni ò gbúdọ̀ ṣe fídíò ju ọmọ bàbá òun nìkan pé ẹni tó bá máa ṣe fídíò ọjọ́ yẹn pé ló ṣépè títí ẹ̀ fún ó ní ọmọ bàbá òun nìkan ìyẹn àbígbẹ̀yìn wọn Ebenezer Poe nìkan ni kó ṣe fídíò. Àwọn olóyè tó wà ńbẹ̀ lọ́jọ́ náà mélòó ni wọ́n? Kí lorúkọ wọn? Àwọn olóyè tó wà ńbẹ̀ bíi pé wọ́n ti dá dìdìrín ní a lè sọ bóyá àfọ̀ṣẹ iná ló fi bá tiwọn mọ́lẹ̀ gbogbo wọn ló lanu nù wọn lè sọ̀rọ̀ bí kábíyèsí ṣe ń ṣépè yẹn náà ń ṣàṣẹ lára wọn ní Chief Ọ̀sọ́lọ̀ Chief Ẹ̀sìnkì Chief Ọbalúà àwọn ológun ìlú Ẹlẹ́mọ gbogbo wọn ló wà ńbẹ̀ wọn lè sọ̀rọ̀. Wọn ò dẹ̀ lè dá kábíyèsí lẹ́kùn wípé nǹkan tó ń ṣe yóò dá. Wọ́n sọ̀rọ̀ àṣẹ náà ń ṣe nǹkan tó kábíyèsí ń ṣe líṣojú wọn dáadáa ni. Ó dáa tó bá wá ti wá rí báyìí ǹjẹ́ ó ní àtúnṣe tí ẹ lè ṣe láti lè fi rí èpè yìí bóyá kábíyèsí ló lè ṣe àbí aráàlú? Ara ò ní nìyín lọ́wọ́lọ́wọ́ bá a ṣe wà yìí kábíyèsí ìṣonú ojú Sátánì lọ nítorí pé ọjọ́ tán máa gbé àfọ̀ṣẹ yìí fún aṣọ funfun náà fi gbé fún ó ti lọ faṣọ pupa ró àfọ̀ṣẹ yìí nǹkan tó fi dẹ̀ sọ nígbà tán máa gbé àfọ̀ṣẹ yẹn fún ni wípé ọjọ́ tó bá ti lò tó fi ṣépè fọmọ ìlú pé wọ́n á lè sí gbó wọ́n á dẹ̀ ṣígbá fún wọ́n á kọ́ lè lọ Ifá la máa fi tọ́ kí la lè ṣe kí lọ́nà àbáyọ ọ̀nà wo la lè rìn. Kí lẹ wá ṣe nínú gbọ̀ngàn yìí gan lénìí tí gbogbo yín ti péjọ pọ̀? Bá a ṣe wà jẹ́jẹ́ ara wa là ń ṣe àbá àyàn kankan jà à ń ṣèpàdé lóríṣiríṣi pé kí lọ́nà àbáyọ because àwọn èèyàn ń kú ásídẹ́ǹtì ìṣẹ̀lẹ̀ lọ́tún lọ́sì because gbogbo wa ló mọ̀ pé nǹkan tó bá ti faṣọ pupa wé pé déńjà ni déńjà yẹn ti wọ ìlú wa ìyẹn tán pè ní ìpọ́njú àwọn lọ́balọ́ba wọ́n wá pè wá pé wọ́n fẹ́ pàtù sáwọ̀ a sọ oríṣiríṣi ẹ̀dùn ọkàn wa ṣùgbọ́n eléyìí tó yẹ kán fi sọ ìṣẹ̀lẹ̀ yẹn débi kùnkùndùn wọ́n daṣọ bò nǹkan tó dùn wá lọ́kàn gan wọn sọlé ṣe náà sọ pé ẹnikẹ́ni ò lágbára ju ọba láàrin ìlú nǹkan tó bí àwọn ọ̀dọ́ nínú nìyẹn pé a ò fẹ́ a ò dẹ̀ fẹ́ ọba tó bá ti ṣerú ẹ̀ṣẹ̀ yìí ọba yẹn ti lọ láì sátúnṣe ìgbóná lè sí. Ṣé lóòtítọ́ ṣé òfin wà wípé tọ́ba bá ṣerú ẹ̀ṣẹ̀ yìí yóò kúrò lórí àpèrè? A kúrò lórí àpèrè nítorí wípé bàbá tó jẹ́ igbákejì kábíyèsí ìlú yìí ó ti fẹ́ lè joyè kan tó bí kábíyèsí tó wà ńbẹ̀ yìí àwọn bàbá dẹ̀ ti sọ fún bàbá yìí ṣàlàyé pọ́dún 1991 ló ń joyè nígbà tó dá ọdún 1992 làwọn àgbààgbà kóra wọn jọ pọ̀ tán wá ń ṣàlàyé fún wọn pé téèyàn bá ti ṣàṣìlò àfọ̀ṣẹ yìí o pé ìgbà kan ṣì ń bọ̀ tó jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ ìlú ìpọ́wọ́ náà ti máa béèrè adẹ̀ ká sí wípé má ṣílò tó bá dẹ̀ ti ṣílò òfin tó rọ̀ mọ́ ni wípé kó máa lọ wọ́n dẹ̀ sọ gbogbo ẹ̀ fún bàtán fẹ́ gbé àfọ̀ṣẹ yẹn fún ṣùgbọ́n ó kọ̀ tí ikún. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí ṣé ọmọ ìdílé ọba nìyí ni tẹ́ fi mọ̀ nípa ọ̀rọ̀ ìtótó yìí? Mi ò kì í ṣe ọmọ ìdílé ọba ṣùgbọ́n lọ́jọ́ gangan tán fẹ́ gbé àfọ̀ṣẹ yìí fún gẹ́gẹ́ bí kábíyèsí ìlú Ẹ̀pẹ́ mo wà ń bẹ̀ ìṣojú mi náà ṣe gbé fún gbogbo ìlú ló dẹ̀ wà ń bẹ̀. Tí wọ́n sì fi òfin yìí sílẹ̀. Tán fi òfin yìí tán ka gbogbo ẹ̀ lẹ̀. Ìgbà wo ni kábíyèsí ìjọba? Ó ti tó bí ọdún 5 sẹ́yìn báyìí 2020 ló jọba. Àwọn kan sọ wípé kábíyèsí wípé wọ́n fi ọmọ kékeré joyè ni ṣé lóòótọ́ ni? Ọmọ kékeré lè joyè ṣùgbọ́n a gbọ́ oríṣiríṣi ìtàn àwọn lọ́balọ́ba pàápàá jùlọ nínú bíbélì wọ́n rẹ́ni tó jọba lọ́dún 8 nínú bíbélì ní àwọn ìlú tó yí wa ká náà wọ́n rí ẹni tó jọba tó parí ìwé 10 ẹ̀ tán fi jọba tí ò láṣìṣe. Èyí tó túmọ̀ sí wípé tá bá ní pé ká wò
yàtọ̀ sípò wọn ọ̀dọ́ bíi tiyín náà ni wọ́n. bẹ́ẹ̀ ni. ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀dọ́ lè ṣàṣìṣe. ìfẹ́ inú wọn náà ń ṣe kì í ṣàṣìṣe. àwọn kan sọ wípé wọ́n sponsor yín against kábíyèsí ni ṣé lóòótọ́ ni. tó bá léèyàn tó fẹ́ tó sọ pé wọ́n sponsor mi against kábíyèsí. yóò kì í ṣe ẹ̀yin wọ́n ní wọ́n sponsor ẹ̀yin gúrúùpù bíi ẹ̀yin ọ̀dọ́ kan against kábíyèsí ṣé lóòótọ́ ni. nígbà tí màá kọ́ sọ̀rọ̀ níwájú àwọn lọ́balọ́ba mo rọ àwọn lọ́balọ́ba yẹn wípé ẹni tó bá ti fẹ́ sọ̀rọ̀ pé kó sòótọ́ kó bọ́ bàtà ẹsẹ̀ ẹ̀ sílẹ̀ mi ò kì í ṣọmọ ilé ọba mi ò lè jọba bọ̀ kálàáfíà wà láàrin ìlú lèmi wà fún. ó dáa kí ni ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ gan wá ń fẹ́ gan ní pàtó. ìlú Ẹ̀pẹ́ Èkìtì kì í ṣàwa fúnra wa la take decision fúnra wa nǹkan tó fi sọ ni wípé ọba tó bá ti ṣerú ẹ̀ṣẹ̀ yẹn kan lè sígbó káwa máa fi fàtọ́ àtẹsẹ̀ ilé ìkan tá a lè ṣe tárọ̀ wá lọ́rùn because bá a ṣe wà lọ́wọ́lọ́wọ́ yìí kò rọ ìlú wa lọ́rùn àfọ̀ṣẹ tá à ń wí aṣọ funfun náà fi gbé fún aṣọ pupa ló wà lára ẹ̀ àtìgbà yìí nìpẹ́jù ti wọ àárín ìlú. ǹjẹ́ kábíyèsí ǹjẹ́ wọ́n rí àṣìṣe tí wọ́n ṣe gẹ́gẹ́ bí àṣìṣe. níbi tí àwọn lọ́balọ́ba bíi márùndọ́gbọ̀n jókòó sí láti pẹ̀tù sí ọ̀rọ̀ yẹn kan gbébi fẹ́lẹ́bì kan gbáde fáláre ká sì mọ ìtẹ̀síwájú nípa ìṣẹ̀lẹ̀ náà eléyìí tó yẹ kí kábíyèsí wa kó fi sọ̀rọ̀ ó gbé fóònù TikTok ló ń wò tó ń wo fíìmù tó dágunlá sí gbogbo àwọn ọba tó ń sọ̀rọ̀. kí lẹ̀yin ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ kí lẹ wá fẹ́ báyìí. nǹkan tá a fẹ́ kì í ṣe pé a mú òfin lọ́wọ́ ara wa nǹkan tó ti wà ńlẹ̀ bí orírun wa bí ìṣẹ̀dálẹ̀ wa tán dẹ̀ sọ fún nígbà yẹn ọba tó bá ti ṣerú ẹ̀ṣẹ̀ yẹn wọn á lè sígbó láàfin àṣẹ wàá máa mọ ìgbésẹ̀ tó kàn pẹ̀lú Ifá. tí àwọn ìjọba bá wá dáhùn sọ̀rọ̀ yìí kọ́. a mọ̀ wípé gbogbo ẹ̀ náà á sì lọ sọ́dọ̀ ìjọba nítorí wípé ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ọdún 1984 làwọn ìjọba ti fòfin ẹ̀ múlẹ̀ wípé àwọn lá máa yan ọba tí a máa fún wọn ní ìwé ẹ̀rí tíjọba bá dá sí dẹ́yìn ìjọba kọ̀ọ̀kan yálà gómìnà tàbí ààrẹ tàbí kọmíṣánná kankan gbogbo wọn náà ló nílé tán dẹ̀ lẹ́sìn dálẹ̀ tán bá dá sí àmọ́ kí la máa ìgbésẹ̀ tó kàn tá máa. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí gan-an kí lẹ fẹ́ kí kábíyèsí ó ṣe. ṣé kábíyèsí ìlú wa kò sí nǹkan tá a fẹ́ kó ṣe lọ́wọ́ yìí ọba tó bá jẹ tó ní kára ìlú kú kì í ṣọba dáadáa a ní ìdí kankan lọ́dọ̀ ìjú kó máa lọ lé bàbá ẹ̀. lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. ṣé gbogbo nǹkan tí gbogbo ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ náà sọ náà nù. ó dà tí kábíyèsí báyìí tí wọ́n wá jáde sí bọ̀m̀bọ̀ tí wọ́n wá túbá kí lẹ̀ ṣe. tí kábíyèsí bá jáde sí gbangba tó wá túbá dẹ́yìn èrò àwa ọ̀dọ́ ni wípé a ní kí kábíyèsí lọ gbé àfọ̀ṣẹ yẹn síta kó gbé fún kan lára àwọn òjòyè ẹ̀ kó fi ṣépè fún tó bá tó lẹ́yìn ọ̀sẹ̀ kan wá rọ ìpè tó ṣẹ́ fún yẹn kóun náà máa jayé ẹ̀ lọ. kí ló kọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Mr. Káyọ̀dé Akínyẹmí nílùú Ẹ̀pẹ́ Èkìtì. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ òun ni ká ní àgbọ̀. fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀ ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. ilé gbígbé hostel accommodation tó fọkànbalẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy connecting you to the world. ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí.
orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ sà. Orúkọ mi ni Yẹmí Adáramíwọ̀n láti ìlú Ẹ̀pẹ́ lábẹ́ ìjọba Ìjẹ̀rò Èkìtì. Kí ni ipò tí ẹ wà ní àárín ìlú? Ipò tí mo wà, mo jẹ́ kan lára àwọn ọmọ bíbí ìlú Ẹ̀pẹ́ gẹ́gẹ́ bí àwọn aṣojú ọ̀dọ́. Mo dẹ̀ jẹ́ kan lára àwọn ọlọ́kadà, ṣáàmà ọlọ́kadà ìlú Ẹ̀pẹ́ láti pé kálàáfíà kó lè jọba. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ìgbà wo gan ló ṣẹlẹ̀? Lélẹ̀ tí ẹ wá yarí ẹ gbàgbé eléyìí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Eléyìí tó ṣẹlẹ̀ yìí ọ̀sẹ̀ kejì ní sẹ́yìn tó ti ṣẹlẹ̀. So nígbà kan rí ṣáájú náà níbi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ mi gẹ́gẹ́ bí èèyàn kan, mo jẹ́ security, mo ń ṣiṣẹ́ vigilante, mo dẹ̀ wà nílùú Ẹ̀pẹ́ gẹ́gẹ́ bí aṣojú àwọn security níjọba ìpínlẹ̀ Ìjẹ̀rò Èkìtì tí wọ́n dẹ̀ fíìsì mi sí Ẹ̀pẹ́ láti bá kábíyèsí ṣiṣẹ́. Ìgbà tí mo wà pẹ̀lú wọn nígbà tán jẹ oyè kábíyèsí, a wà pẹ̀lú wọn láti máa ṣọ́ wọn, láti bójútó wọn. Ara ọmọ ilé wọn, lára àwọn àgbà ilé wọn, ó jẹ́ principal ní ẹ̀ka mẹ́ta ń gbà yẹn. Kábíyèsí wá pè mí, ó ní kí n wá o, kí mo wá èèyàn méjì ká lọ ẹ̀ka mẹ́ta ní school, ká lọ gbé pásítọ̀ Dọjà wá, ádá ikú ọ̀ìyè kágbédé àòfin. Mo wá wò pé iṣẹ́ tí mò ń ṣe kò gba irú àwọn nǹkan báyìí kábíyèsí, just láti pé ká pètù sí aáwọ̀ ni mo wà fún. Kábíyèsí ló ń rán mi iṣẹ́, mò ń ránra mi iṣẹ́ tí ò tọ́. Kábíyèsí mi ò ní lè lọ, èmi náà bímọ, mo dẹ̀ ní ọjọ́ ọ̀la ìyá ló bí mi, kí n lọ gbé àgbàlagbà òkú ẹ̀ àbí alààyè ẹ̀ kí n gbé wá sí àòfin. Àwọn tó dẹ̀ lọ ń gbà yẹn níwájú Ọlọ́run alààyè, mi ò bí a ṣe débẹ̀ yẹn, àwọn èèyàn pọ̀ láàárọ̀ mi ní Ẹ̀pẹ́ tán wà ń bẹ̀. So bí wọ́n ṣe bá ṣe débẹ̀ yẹn, bọ́n ṣe mú máa yẹn, mo ṣáà ń pàrọwà sí máa yẹn, dádì ẹ jọ̀ọ́ ẹ tẹ̀lé wọn, ẹ má jẹ́ kan ṣe yín léṣe, àwọn mọ́ fa ẹsẹ̀ máa yẹn. Àwọn tí wọ́n lọ ń gbé bàbá yẹn kábíyèsí náà ló rán wọn. Kábíyèsí mi ló pè tó ní kí n pe àwọn èèyàn, èmi dẹ̀ ni mo níyà, mo dẹ̀ ní ọmọ. Àwọn míì wá tó wá padà wá bẹ́ẹ̀ ni àwa lọ fa ẹsẹ̀ láti wọ́n wọ nílẹ̀ gan. Àìgbọ́n ẹ̀ wà ń bẹ Honorable Adélúpò Adésóyè, àwọn wà ń bẹ ìgbà yẹn. Èmi wá ní mi ò lè ṣe ń tèmi o. Ibi tí kábíyèsí ti bẹ̀rẹ̀ sí dojúlé mi nílùú Ẹ̀pẹ́ nìyẹn. Ìgbà kejì èèyàn kan pè ní Tọ́pẹ́ Ajítàádùn, mo wà nílé kábíyèsí, ó iṣu wà láàrin òun pẹ̀lú èèyàn kan gbòòrò fámílì kábíyèsí ní Ẹ̀pẹ́. Ibi tán ti ń fa ọ̀rọ̀ yẹn, ẹni yẹn wá ń bára wọn jà, ó wá sọ́dọ̀ kábíyèsí lálẹ́. Mo wà ń bẹ̀, ó béèrè kábíyèsí, mo ní kábíyèsí ti sùn. Ó ní tójú bá mọ́ kí ni ẹ̀ṣẹ̀ ń kí kábíyèsí tó máa rán ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ kan wá na òun mọ́lé, wípé kò ṣeé ṣe o, tó bá dọ̀la a jọ sọ fún ìjọba. Ó wá dojúmọ́, kábíyèsí wá fẹ̀sùn kàn mí wípé wọ́n wá pè mí pé ẹni tó lóun fẹ́ wá pa òun sílé, mi ò gbégbésẹ̀, ó lóun fẹ́ pa òun. Kábíyèsí kò lóun fẹ́ pa yín, ó ní tó bá dọ̀la òun máa wá láti wá rí yín. Kábíyèsí ṣàtẹ́kì ọ̀rọ̀ yẹn serious láti pé ó wà. Wọ́n wá mú mi gẹ́gẹ́ bí witness láti pé kí n lọ court. Mo ní mi ò lè lọ kóòtù láti lọ jẹ́rìí nǹkan tí mi ò mọ̀. Èmi náà ní ọmọ, mo dẹ̀ ní ọ̀la, bí mo ṣe sọ láti gba ìpè búburú láàrin ìlú. Kò sí bí kábíyèsí ó ṣe dójúlé mi, kò sí irú àrà tí òun fi mí dá. Wọ́n gbẹ̀yìn náà ṣe pè ní. Mi ò síbẹ̀ o, ṣùgbọ́n nǹkan tó dífá fáwọn eléyìí ó ti dífá fún èmi tán rán níṣẹ́ ikú, iṣẹ́ dé tòrutòru láti ṣiṣẹ́. Iṣẹ́ wo gan ni kábíyèsí ṣe kan tó jọba? Kò ṣiṣẹ́ kankan, kò síṣẹ́ tó ń ṣe. Ilé ló wà, fóònù ló ń tẹ̀, so ilé ló wà, kò ṣiṣẹ́ kankan. Bẹ́ẹ̀ ni ó máa ń wo, ó máa ń wo fóònù. Bẹ́ẹ̀ nǹkan tí kábíyèsí nìyẹn. Kílẹ̀ wá ń wò tẹ́ fi yahoo ìjọba? Mi kì í ṣe gbogbo ìlú ló fi jọba. Ìgbà tọrọ ọba, ẹ máa gbọ́ èèyàn tó fi jọba. Ìgbà táwọn fa ọ̀rọ̀ tán ṣọba òkùnkùn ilé onífarati ìlú Ẹ̀pẹ́, ibẹ̀ lọba ti jáde ti fa mú. Wọ́n fi ṣe mọ̀kàrúrù láàrin àfọbàjẹ́, ìyẹn ṣe fẹjọ́ mọ́yé. Ìgbà tán dẹ̀ fi ṣe mọ̀kàrúrù, ó wá di pé ọ̀rọ̀ délẹ̀ báyìí, àwọn akójú sí oore náà ṣìṣe, oore náà ṣe báyìí, àwọn ọ̀dọ́ wá bínú. Ìgbà tẹ́ mọ̀ wípé ẹni yìí o kì í ṣòun ní fámú, kí ni ẹ̀tọ́ yín láti lọ máa parọ́ fáwọn ará ìlú? Ẹ̀yin lẹ kó àwọn ará ìlú sí gbàrọ. Gbogbo èèyàn tí kábíyèsí bá ti ṣépè fún tó bá ní kò ní dọ̀la, ó máa kú. Àwọn wà tẹ́rí ẹ̀dẹ̀ wà, àwọn yẹn dẹ̀ wà dáadáa pẹ̀lú àpá. Bẹ́ẹ̀ àwọn tó wà nílé náà wà nílé.
nǹkan táwa ọ̀dọ́ dẹ̀ wà fún ni pé ìgbà tí irú àwọn nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ àtàgbà àtọmọdé tí kábíyèsí ń ṣèpè fún a ní a ò fẹ́ a ò mèèyàn tó máa kàn lọ́la ìṣètòtò ìgbà tó tún wá ṣe báyìí. ọ̀dà ẹ̀yin ọ̀dọ́ tẹ wá ẹ̀ṣẹ̀ wá ń jáde síta yìí ibo lẹ wà ńgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tí àwọn wọlé ti fi ìṣẹ̀lẹ̀ rẹ ti fọ̀rọ̀ yìí tó létí ní àárín ìlú gẹ́gẹ́ bí àwọn àgbààgbà àtàwọn ìjọba gan pàápàá ǹjẹ́ kọ̀wé sáwọn ìjọba local government yín. kò rí bẹ́ẹ̀ sà ṣáájú a ò mọ̀ wípé àṣẹ yìí ló ń ṣiṣẹ́ tó ń lò ìgbà tí ọ̀rọ̀ ṣẹ̀ wá ṣẹlẹ̀ níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn 2 upper week nísìn tí ọ̀rọ̀ yẹn wá ń ṣẹlẹ̀ la ṣẹ̀ wá mọ̀ pé nǹkan tí kábíyèsí ẹlẹ́pẹ̀ Ayọ̀dèjì tó fi ń ra àwọn èèyàn tó fi ń dá wọn wólẹ̀ sílé nìyí ó gbé síta ń dẹ̀ confam pé ó ṣèpè yẹn ní palace àwa ọ̀dọ́ wa débẹ̀ nígbà tó ṣèpè fún Chief Abana Arówólò ọ̀fọ̀ ẹ̀pẹ̀ tí àwọn ọmọ ìlú tó ń dẹ̀ gbà pé èèyàn náà ni pẹ̀lú àwọn ọ̀dọ́ ìlú pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ wọ́n wá láti wá béèrè bọ́ndẹ̀ ṣe wá ní pé kábíyèsí kó fọgbọ́n mú àwọn ọ̀dọ́ àṣìṣe leléyìí o àwọn nǹkan báyìí kún òun ò mọ̀ o mistake ni ó ti ṣẹlẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ foríjì mi ò kàn ṣe kábíyèsí ó yarí ó ní tó tún sọ̀rọ̀ àgéèsì ẹni yẹn àtàwọn ọ̀dọ́ àwọn àgbà tó wà ń bẹ̀ so ó ní àwa ọ̀dọ́ ó ní ajá inú ìwé ni wá tá a lè bugi jẹ ìgbà tán dẹ̀ ń fa ọ̀rọ̀ ètò ọ̀rọ̀ dẹ̀ ń lọ lóríṣiríṣi tán bá wa sọ̀rọ̀ à ń pe chairman local government secretary wà ń bẹ̀ àwọn police wà ń bẹ̀ àwọn DSS wọn wà ń bẹ̀ kò ṣáà síjà á ní kán lọ nǹkan tẹ́ fi ṣépè ẹ̀ wá lọ gbé wá káwọn ọmọ ìlú kan rí báyìí kan fi dẹ́rù ẹ̀ kan fi ṣèdàkejì ẹ̀ kábíyèsí yarí ìgbà tó pẹ́ tán ti ń fà á pé wàhálà máa ṣẹlẹ̀ àti à ń fìyẹn sọ̀rọ̀ kò sí wàhálà èèyàn tó bá rí náà lórí íńtánẹ́ẹ̀tì á mọ̀ pé kò sí wàhálà lóòótọ́ là ń kọrin wípé àwa ò fẹ́ mọ́ àwa ò gbà torí ìdí tá dẹ̀ fi kọrin ni pé kì í ṣe òun ní Fámú lèèyàn tó fi jọba pẹ̀lú kánkọ̀sì wọn wọ́n dẹ̀ ti sọ pé Ifá ò mú kálẹ̀ rò pé Fámú gbà náà Sọjí Olúfarati ní Fámú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. bó lẹ ṣe bẹ̀ pé Sọjí Olúfarati ní Fámú. èèyàn Ọ̀fọ̀bàjẹ́ ló sọ lójú gbogbo èèyàn wípé Ifá ò mú ibi tán dẹ̀ ti tún lọ ṣe fá nílé Ọ̀dọ̀fin tán máa ń lo ẹyẹ àwọn wo la fọbàjẹ́ ìlú yìí tí wọ́n. Chief Ẹjẹmọye Chief Ọ̀dọ̀fin Chief Ọbalógbò Chief Ẹnúnímọ́kù Ẹ̀sàbà Chief Ẹ̀sàbà Chief Ẹ̀sìnkìn so àwọn tí. àwọn bíi mẹ́fà ni wọ́n parapọ̀ tí wọ́n gbowó yahoo. kò tí ì sí àwọn kan ń bẹ̀ ń gbà yẹn lẹ́yìn ìgbà yẹn làwọn kánkọ̀ọ̀sì ẹ̀ kò fún anybody lówó àwọn tó promise gẹ́gẹ́ bíi pé tóun bá wọlé òun máa tọ́jú wọn òun á ṣe ẹ̀tọ́ fún wọn nǹkan tó mú misunderstanding wá láàrin àwọn pẹ̀lú ẹni yẹn ló wá di pé ọ̀rọ̀ yìí wá jáde tán ẹni yẹn wá tún ṣí rẹ̀ torí pé ó lé ẹni yẹn nígbà tó débẹ̀ tẹ́ni yẹn béèrè fún ẹ̀tọ́ ẹ̀ tí ò bá ṣe mọ́ ìjòyè ìlú kò lè bá ṣe láwọn àgbà ìlú onírú àwọn tó ń bá ṣe ìbínú ni tó bá sọ̀rọ̀ kì í jẹ́ kán sọ̀rọ̀ ṣe ló ń yọ wọ́n lóyè àníkan bá kún ọwọ́ wọn bàbá kan wà ní Ẹ̀pẹ́ sáà before man I God bàbá yẹn wà olórí ọlọ́dẹ ni àhán rọ̀ lóyè láì ṣe pé ó kú so lórí àwọn nǹkan tó ń sọ òṣùwọ̀n tó wọ̀n fún ẹni yẹn gbà yẹn náà ni pé ó gbà kún ọwọ́ ẹ̀ láì kú kó máa lọ lé ẹ̀ so bó ṣe gbà kún ọwọ́ ẹ̀ pé kó máa lọ yẹn sà ó wá di pé àpadàbọ̀ ẹ̀ ilé ló wà kò lè jáde mọ́ ó darọ̀ sílé lẹ́yìn ìgbà yẹn sà ní nǹkan táwa ọ̀dọ́ fẹ́ kí ìjọba kan ṣe fún wa tán bá fẹ́ kó sí wàhálà tí ò dẹ̀ ní sí wàhálà ní pé àwa ìlú ọ̀dọ́ ìlú láparapọ̀ a ò fẹ́ mọ́ kó máa lọ orin tá a fẹ́ nìyẹn tá a dẹ̀ máa kọ kò sí èèyàn tá a bẹ́nikẹ́ni tá a bàjà. decision yẹn ọ̀dọ́ yìí ǹjẹ́ àwọn àgbààgbà náà fọwọ́ sí. wọ́n fọwọ́ sí wọ́n fẹsẹ̀ sí gbogbo ìlú ní wípé a ò fẹ́ mọ́ kó máa lọ eléyìí tó pa nínú wa eléyìí tó ṣe mọ́lé ó tó torí pé tá a bá fàyè gbá báyìí àfúnlọ́dún kan ó lé tí gbogbo ẹ̀ tá a fi jọ̀wọ́ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ sà àpadà dé Abidjan sà ó máa ra ìlú ní oró ni a ò dẹ̀ fẹ́ mọ́ bẹ́tà ni pé ẹni tí ọba kan fún lọ́ba kí ìlú túbà kó túṣẹ àsìkò tiẹ̀ kò rọ̀ wá lọ́rùn lẹ́nu ibi tó bá dé Ọlọ́run á jẹ́ kó rọ̀ gbogbo wa lọ́rùn. orúkọ yín jàre. orúkọ mi ni Yẹmí Adára níwọ̀n láti ìlú Ẹ̀pẹ́.
ìlú yín ò ní bàjẹ́. Mo dẹ̀ dúpẹ́ fún akitiyan yín láti àárọ̀. Ọlọ́run á darapọ̀ mọ́ wa. Ọ̀rọ̀ mi ò pọ̀ púpọ̀ ní abẹ́ bó ti wù kó rí. Ohun tí mo fẹ́ sọ náà ni pé àtàwọn tó wà ń bí, àwọn tí wọ́n sì ń bí, ẹ̀pẹ̀ ìfọwọ́wọ́nú. Hello. Sọ̀rọ̀. Mo ti sọ pé sọ. Ẹ má pariwo. Ẹ gbọ́ ọ̀kan títà. Kábíyèsí. Ẹ jọ̀ọ́ mo fẹ́ ká tẹ́tí gbọ́ mi o. Mo fẹ́ ká tẹ́tí gbọ́ mi. Ẹ̀yin kábíyèsí bàbá. Ohun tí ẹ ti ń gbìyànjú àti ṣe látàárọ̀. Nǹkan tó jẹ́ kó take time. Èyí tó jẹ́ kí ìjókòó yín kó pẹ́ tẹ́lẹ̀, òun náà nítorí pé ohun tí ẹ wá dá sí lónìí, òun ṣe òní ló bẹ̀rẹ̀. So mo mọ̀ wípé lágbára Ọlọ́run nǹkan tẹ́ ẹ bá wa ó máa yanjú, sùúrù la kàn máa ní lágbára Ọlọ́run á yanjú. Lẹ́ẹ̀kan sí mo tún sọ ẹ fọwọ́wọ́nú. Hallelujah. Ẹ ṣé. Hello. Ẹ jọ̀ọ́, mo forí adé bẹ̀ yín o. Mo fi orí adé bẹ̀ ọmọdé àti àgbà tẹ́ wà ń bí. Ẹ ní sùúrù ẹ jọ̀ọ́. Mo forí adé bẹ̀ yín. Ṣé ẹ fún mi ní oore ọ̀fẹ́ yìí láti sọ̀rọ̀ ìṣẹ́jú méjì péré? Hallelujah. Ẹ jọ̀ọ́, ṣé ẹ rí orúkọ tí pé àtẹrí gbogbo tí a ń ṣe látàárọ̀ ìṣẹ́jú àáyá ló kù. Kò lè má rí báyìí. Ẹ ti gbọ́ mi, kò lè má ṣe kíni, kò lè má rí báyìí. Tẹ́ ẹ bá bẹ́ kí ó máa lè dára náà ni.
lẹ́yìn akitiyan wa àti ìrìnkèrindò bí a ṣe ń bá ìtàn ìlú Ẹ̀pẹ́ Èkìtì bọ̀ lórí awuyewuye àti rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ láàrin ọba àwọn ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́ àti àwọn ọ̀dọ́ tó fi mọ́ àwọn aráàlú wípé dandan ọba gbọ́dọ̀ kúrò ní orí àléfà, tí a sì ti gbọ́rọ̀ lẹ́nu àwọn ọ̀dọ́ ìlú àti ẹnu ẹni tí ọ̀rọ̀ náà kàn tó sọ pé ọba aláyé náà fi àfọ̀ṣẹ ìṣẹ̀ǹbáyé ìlú ṣépèlé lórí tó fi fa gbódúnrọ́ṣọ láàrin kábíyèsí àti gbogbo àwọn aráàlú wípé ó tó gẹ́. A gbìyànjú láti wá sí ilé kábíyèsí ọba ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́ láti wá bá wọn ní gbólóhùn, ká gbọ́ àwíjàre wọn lórí ọ̀rọ̀ yìí, ká dẹ̀ tún gbọ́ abala tiwọn lórí bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀. Àmọ́ kábíyèsí kọ̀ wọ́n bá wa sọ̀rọ̀, wọ́n ní ọ̀rọ̀ náà wípé ẹ̀ṣá ni, gẹ́gẹ́ bí wọ́n ṣe lò ó láṣà, wọ́n ní ẹ̀ṣá ni pé kò ní mínì, èyí tó túmọ̀ sí pé ajá inú ìwé lásán ni àwọn ará ìlú àti àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n gbọ́ wípé wọ́n lè bu àwọn jẹ. Wọ́n wípé lẹ́yìn ọ̀rọ̀ táwọn lọ́balọ́ba tí wọ́n ti sọ nínú ìpàdé àlàáfíà tí wọ́n gbìyànjú láti ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ nínú gbọ̀ngàn ìjọ ńlá ní ìlú Ẹ̀pẹ́, èyí tí ò yọrí sí àlàáfíà táwọn ọ̀dọ́ tí wọ́n yarí tí wọ́n sì bínú jáde, wọ́n ní lẹ́yìn yẹn wọ́n ní kò sọ̀rọ̀ mọ́ o. Wọ́n sọ wípé ohun tí wọ́n bá fẹ́ ṣe wọ́n lè ṣe, wípé àwọn ò sì ní bá oníròyìn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà, wípé ká gbójú ń bẹ̀, wípé ẹ̀ṣá ni. Bọ́ọ̀rọ̀ náà bá tún ṣe ń lọ, a tún máa fi tó yín létí. You know, I've once been in your shoes, and I know how stressful traveling can be, from the endless flight searches to fluctuating ticket prices and unreliable agents. Whether you're booking a trip home to Nigeria, a vacation across Europe, or a business flight ticket from Canada to UK, it shouldn't be this complicated. That's why at TBI Travels, we'll make flight booking simple, seamless, and secure for travelers in Nigeria and across the globe. Are you wondering why TBI Travels? We offer global flight booking from wherever you are to wherever you're going. Transparent pricing, no hidden fees or fake deals. Real-time support from trusted travel experts, easy payment options, and instant confirmations. So whether you're flying from Lagos to London, Toronto to Dubai, Accra to Ghana, do it with confidence, do it with TBI Travels. Your dreams of living, working, or studying abroad is closer than you think. At TBI Travels, we don't just process visa, we open doors to new beginnings. So whether you're chasing a better career opportunity, education, or a fresh start in a new country, TBI Travel is your trusted travel partner to guide you in every step of the way. From work permit to study visa, we help you find the right destination that fits your goal. Fast, reliable, and stress-free. With hundreds of successful applications and satisfied clients worldwide, our track records speak for itself. Don't be left out. Click the link below to get started.